ṣé ẹ mọ nǹkan tí Yorùbá ń pè ní ìpápánu? Ìpápánu, yes, it's more of like snacks. Yes, Yeah, ìpápánu, exactly, yeah. exactly. So ẹ bá mi dárúkọ ìpápánu márùn-ún tí ẹ bá mọ̀ nílẹ̀ Yorùbá. Ha, ìpápánu márùn-ún. Robo. Okay, one. Dodo. That's two. Okay, okay. Let's go. I don't know. Ṣé pop-off wà láàrin wọn? Yeah, that's three. That's three. Pop-off. Okay. Owó tún ní ìpápánu. Ẹja díndín. Yeah, yeah. Àwọn nǹkan máa ń jẹ ẹja díndín àti ìpápánu now. Yes, yes, yes. Okay, one more. I don't know, I'm lost. Okay, no problem. Ẹ ṣé mọ nǹkan tí Yorùbá ń pè ní ìpápánu? Bẹ́ẹ̀ni, Okay, ẹ dárúkọ ìpápánu márùn-ún tí ẹ mọ̀ nílẹ̀ Yorùbá. ìpápánu, dodo kiri, Okay, one. dodo kiri, robo, Two. pọ̀pọ̀, Okay, three. Yorùbá, mi mọ̀ mẹ́ta tí. Mẹ́ta tí ẹ mọ̀ náà ni. Okay. Ẹ mọ nǹkan tí Yorùbá ń pè ní ìpápánu? Bẹ́ẹ̀ni, As in snacks. snacks, yes. Okay, so ẹ bá mi dárúkọ ìpápánu márùn-ún tí ẹ mọ̀ nílẹ̀ Yorùbá. Ilẹ̀ Yorùbá, ẹ̀pà, One. I'm not sure. Bírú gúgúrú, One. a ní bíi biscuit. No. Okay, gúgúrú, a ní kí tún nìyẹn náà? Sorry, Ṣé kí n fún yín lẹ́yọ̀kan? okay. Ẹ̀pà. Okay, bẹ́ẹ̀ni, Okay, ẹ̀pà. continue. Bẹ́ẹ̀ni, a ní ẹ̀pà, a ní robo, Okay, yeah, three. yeah, a ní what else again? I don't know, we use more Yoruba this thing, Okay, but then Okay, ẹ ti try. Thank you very much.